àtútùdé nìkan ni Holy Jesus TV mú kí wa akúṣẹ́ o àpò òjò tó ń rọ̀ yìí o á tù wá lára kò ní gbòdì lára wa o ẹ wo eléyìí má dẹ̀ tún lágbára ó gbẹnu tán òye tá a tún wá fún wa lónìí Saheed Ire ó mà ti ránṣẹ́ ọ̀rọ̀ burúkú sí ẹnjìníà gómìnà Ṣèyí Mákindé ẹ wo ọ̀rọ̀ tí kún gbọ́ tètè ẹ̀ di òun ni Saheed Ire sọ síta yìí o máa fídíò sílẹ̀ fún yín kẹ́ wá gbọ́ fúnra yín ẹ má wulẹ̀ jẹ́ fẹnu sọ kò dàbí kẹ́ ẹ wò fúnra yín kẹ́ gbọ́ ẹ bá mi share ẹ má dá nìkan gbọ́ ẹ bá mi share ẹ jọ̀wọ́ tẹ́ fi ń share yẹn lórúkọ Jésù ẹ ó fi ka owó ńláńlá owó tí ẹ ò gbà rí lẹ máa fi ọwọ́ yẹn gbà àtàbà wo fídíò yìí tán ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ohun tẹ́ bá rí sí fídíò yìí ẹ jẹ́ ká sọ ní comment section ṣé ohun tí Saheed Ire sọ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ àbí kò yẹ kó rí bẹ́ẹ̀ yóò dára fún wa ó yá lókè lọ́hùn. ẹ̀yin tẹ́ lọ ń fẹ́ ẹnjìníà ṣe gọ́vnà ṣé ó jẹ́ṣẹ́ ẹ̀ ní nọ́mà yẹ ká gbé wọnú reality yẹ ká gbé wọnú ọpọlọ wa èèyàn kì í ṣe politician àwọn ẹnjìníà ni o ẹ lọ fi ṣe gọ́vnà ṣé àwọn òkèlè lá máa demolish ni structure ó lè wo structure léèyàn pé kò fáyìn tó bá ti ń bẹ́ nìyẹn ìjàmbá máa ní kan wo ni ó máa ṣe o ilé lá máa demolish ẹ lọ fẹ́ ẹnjìníà tó ń gbélé fún tó ń kọ́lé tó ń báyàn kọ́lé tó ń báyàn ń ṣe building tó ń báyàn ṣe oríṣiríṣi tó báyàn kọ́ complex ẹ lọ fi ṣe ẹ jẹ́ fi gọ́vnà Ṣèyí Mákindé sílẹ̀ tó bá ti kúrò ní ipò gọ́vnà kó lọ máa ṣe ẹnjìníà ẹ̀ jẹ́jẹ́ àwọn tó ń talé tó ń ralẹ̀ tó máa ń ṣe tó máa báyàn dúró sí sáìtì yẹn ni Ṣèyí Mákindé o láì jẹ́ bẹ́ẹ̀ awo wíìtì nínú ilé yín tẹ́ bá padà try ẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé kò yẹ kí sẹ́yìn yẹn náà mọ yín lára débi politics any small thing báyìí ti demolish ilé kí ló ṣe yín sábà tó kó wá balẹ̀ jẹ́ nìyí ni nígbà tí ń ṣe pé ọmọ ojú ọ̀rọ̀ lárí nìyí kẹ́ tó rí ilé èèyàn bá ilé ṣàmà téèyàn bá yà ti kọ́lé máa ń bí yín nínú ókè mo ti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ aláyé yẹn wò pé táwọn bá kúrò ní gọ́vnà kí làwọn fẹ́ máa jẹ wọ́n á wò pé gbogbo ilé táwọn ti demolish at least wọ́n sì máa gbé contract ẹ̀ fáwọn ọlọ́run nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn next governor tó bá wọlé ẹgbẹ́ contract fún Ṣèyí engineer ni kì í ṣe politician kò jọra wọn ẹ̀yin lẹ lọ ń fi carpenter ẹ lọ ń gbéṣẹ́ tailor fún carpenter ẹ lọ ń gbéṣẹ́ carpenter fún bíríkìlà ẹ ti fuck up ẹ lọ ń fẹ́ engineer ṣe governor bí ọ̀bẹ dá sọ̀rọ̀ ilé aláyé tán demolish yẹn ni ẹ ti yẹ pé ọmọ líle yàtọ̀ sọmọ olè gbogbo ọmọ líle pápátá ẹ lọ́wọ́ wọn kì í jalè ẹ wá lo èèyàn ṣòṣèlú tán ẹ wá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn ilé ìlú máa kọ́ gbogbo yín lọ́gbọ́n gbogbo ẹ̀yin ti guys tán ti politician ń lò fún dirty job ẹ máa ṣe ẹ máa fọpọlọ ṣe ni àwọn pípù yìí nǹkan tó bá ti lò yín fún lọ́nà ojú ẹ̀ náà máa fi wò yín orúkọ yẹn náà máa fi pè yín nǹkan tó máa padà fi mú yín náà nìyẹn ọmọ ọlọ́mọ là ránṣẹ́ dé torutoru òun náà fi ọ̀rọ̀ brasuri yẹn ṣe bọ̀ ẹ wá mo sọ fún yín ṣe program kan mo ní Tinubu gbọ̀ngàn kò yẹ yín wọ́n ti mọ bọ́ọ̀rọ̀ yẹn ṣe wá wọ́n ti mọ bọ́ọ̀tì náà fẹ́ tẹ̀ gọ́vnà dẹ̀ ni ò lè lẹ́nu títí kó lẹ́nu tó president wọn bí ìyá ẹ̀ rẹ̀ president ni o lẹ́yìn ọba tó bá ti mú ọba aláyélúwà kábíyèsí o gbogbo ẹ̀yin lọ́ba ẹ̀yin ọba original ni omi ò sẹ́yìn ọba tẹ́lọ kírun níwáyé lẹ́yìn àlá o tó bá ti mú ọba president ló kù tó ròhun láṣojú òun gangan ni àkọ́kọ́ ìránṣẹ́ ọba lẹ́yìn president náà ṣẹ̀ṣẹ̀ máa mú àwọn mínísítà yẹn ju àwọn gọ́vnà lọ àwọn mínísítà yẹn ju gọ́vnà lọ lẹ́yìn mínísítà náà ṣẹ̀ṣẹ̀ máa wá tó torí gọ́vnà kò yé lẹ́yìn mínísítà sẹ́nítọ̀ àwọn sẹ́nítì mínísítà yẹn wọ́n ju àwọn gọ́vnà yẹn lọ wọ́n ń ṣẹgbẹ́ wọn but normal into the state control ni governor wà but minister ó wà behind of the president ni nǹkan tó fi yàtọ̀ síra wọn nìyẹn meanwhile tó bá wá ṣe governor ìlú ẹ ló máa ṣe wàá gbọ́dọ̀ máa mú rìpọ́ọ̀tù lọ sókè bí báyìí ló ṣe jẹ́ in case tí state yẹn bá ní issue president tó kó gbogbo ẹ̀ sínú ó máa yanjú ẹ̀ òun ni aláyé bàbá àgbàlagbà afúnni ló jẹ máwò bẹ̀ kàkà bá Tinubu Bọ́lá Ahmed bàbá ṣe yìí ọkọ̀ Olúrẹ̀mí àìtúwálé iṣẹ́ mọ̀kan tó yẹ kí n gba tí mo ti gba tí yín ti pẹ́ láti ìgbà tí wà gọ́vnà gbogbo àwọn civil servant pátápátá ẹ máa ń fẹ̀rín sí wọn lẹ́nu ni kò sẹ́ni tó tẹ̀lé yín rí tó kàbùkù ìyẹn Tinubu kò sẹ́ni tó tẹ̀lé yín rí tó kábàámọ̀ mo gbé fún yín ní sáìdì bẹ̀rẹ̀ bàbá àwọn boys bàbá tó lọ́gbọ́n tó wà intelligent bàbá tó smart Tinubu jagaba you did here èèyàn lè mọ̀ọ́rìn kórí má mì eléyìí tó rí yín fi mí yẹn ò kàn mí eléyìí tẹ́ ṣe dáadáa lèmi máa sọ ẹ tún ṣe kíni ẹ tún wá jẹ́wọ́ original blood ẹ nídìí DNA bẹ́ẹ̀ ṣe wáyé ẹ tún wá jẹ́wọ́ original blood fọlọ́yè Sunday Igboho ẹ tún ṣe kíni ẹ tún release wọn kúrò náà àwọn tó wà pé àwa náà ló ń jà fún ó yá jáde wá continue akíkanjú ẹ̀ wọn ló dìrò ẹkùn lẹ́nu gbé fún òòṣà tó gbó òòṣà mi ìbàrẹ̀ o Sunday owó baba Yọ̀mídé ọmọ wọn nílùú Ìgbòho ẹkùn ọ̀rẹ́ mẹ̀kúnnù you did there èèyàn ní ẹ bá mi ẹni bá máa bójú ẹjọ́ lọ́ máa bójú yàrá ìyá wọn jẹ́ ni I deal with you pa ajé
ọ̀gá mi God never shame you, you did there. ẹni pé mo bọ́lẹ̀ lórí Tinubu mo tún bọ́ sórí Ìgbòho ṣá. Àwọn tí mi lè máa dárúkọ ni àwọn èèyàn tí èèyàn gbàdúrà kí èèyàn máa rí mọ́yàn làwọn tí mo dárúkọ yẹn ó lọ fà á. Kò nídìí kan gbówó fún orúkọ wọn ti tó sọ ẹ́ dèèyàn tó bá mọ nǹkan tó ń ṣe. Ọláìlà wa ń jẹ lé ní o, orúkọ yẹn ti tó sọ ẹ́ dèèyàn, kò nídìí kó lọ máa ṣe tó àlè wèrè kan ní sókà. No, orúkọ Ìgbòho ọmọ tó bá wà intelligent torí ẹ̀ bá pé orúkọ yẹn ti tó sọ ẹ́ dèèyàn tó bá mọ wé ara ẹ̀. Àjẹ má lọ máa tọrọ bára, kò jọra wọn, ẹlẹ́dàá mi ò ní jẹ́. Àbá Tinubu Jagaban ẹ wo ẹ̀yin ará Ìbàdàn ẹ kí n gbé yín débẹ̀, ẹ jẹ́ kí Ṣèyí Mákindé ṣe wọn lórí gómìnà yẹn, ibi tó ṣe wọn yẹn ti dá o. Kó má tó lọ di pé máa lọ fi ṣe kọmíṣánná wèrè kan lọ́la tó bá bẹ̀rẹ̀ sí dìmọ́líṣì lẹ́yìn. Mọ̀ wá fún níwà kò kí jẹ́ kí èèyàn pẹ́ lórí ìkúnlẹ̀ ni o. Ètò ajé kó lọ máa ṣe ẹnjíníà ẹ̀jẹ̀ jẹ́ kó lọ máa bá wọn ṣe structure ilé lẹ́yìn ìgbà tó bá ti lọ ẹ̀ ní sórí bu o. Wò ó tẹ́ bá tún padà lọ fi wọ̀wọ́ yẹn sẹ́ni tí wò ó máa o ti dìmọ́líṣì ilé o. Ẹnjíníà lèèyàn ṣẹ́ ìgbọ́ràn ní ẹnjíníà lèèyàn kì í ṣe politician. Ọpọlọ tó wà lórí ọpọlọ building structure ni, kì í ṣe ọpọlọ pé kán máa, kì í ṣe ọpọlọ bọ́ọ̀lù ṣe máa tòlú, ọpọlọ bí kán wọlé kán tún kọ́, bí kán lọ wọn sáìtì kán tẹ̀lé sọ̀fíọ̀ jáde. Àwọn ọpọlọ tó wà lórí aláyé yẹn nìyẹn. Ẹni yìí ò ní kòkò ní knowledge kankan, ta ló gbé wèrè wá, ló gbégun wá gan. Ẹ̀kọ́ ṣáà kan gbéyàn wá síbi ọkàn dìmọ̀líṣì lẹ́yìn. Ilé tó ti kọ́kọ́ tó bí babaláku babalá ẹlòmíì nínú àwọn tó ń dìmọ̀líṣì lẹ́yìn wọn kàn gbé katakata dé. Ọmọ kò fọ́ ní o ẹ̀gbọ́n lónà ọmọ tálíkà ní sábọ̀tẹ́ ti wà náà lánàá ẹ̀ tí mo bọ́lá ṣe rí ní bọ́dì náà iná mo wà látẹ̀ṣe kẹ́ tó kọ́rọ̀ jọ ẹ wá ṣe bí àtòkò wa balẹ̀ jẹ́ àwa ò ní fọ̀rọ̀ náà yín pàṣẹ àwọn akọ́bà ṣe ilé tí ní pé nǹkan tẹ́ ń ṣe yẹn òye ló ń ṣe bẹ́ẹ̀. Ẹ lọ rí Ṣèyí Mákindé tẹ́ bá fẹ́ pọ́nra yín lébẹ̀ ṣe wà ẹ lọ rìlíìsì Ọ̀sìlárì, ẹ lọ rìlíìsì Ọ̀sìlárì kì í ṣe bàbá tèmi o, National Union lọ yan òyìn ọkàn mi ò but èmi kàn wo ni pé àwọn ọmọ tẹ́ gbé sókè tẹ́ tún padà jábọ́ ẹ̀gbọ́n àfọ́kọ̀pù ní fún yín o, tẹ́ bá rí èèyàn bá yín sòtọ́rọ̀ wo ní gàlà wa máa sọ kò sí kan tí babaláku babalá rẹ̀ ó sì ó gbọ́ kò sí kan tó ṣe. Mo sọ lẹ́ẹ̀kan sí pé kò sí kan tó ṣe, gómìnà ló jẹ́ òkìṣẹ́ ọlọ́run wo tó bá wá máa kàwé ojú ìyá níbọ̀dì àbọ̀n wáìnì wa ni. Ẹ lọ rìlíìsì gbogbo àwọn ọmọ tẹ́ lò tẹ́ padà gbé lọ sẹ́wọ̀n, iṣẹ́ ọwọ́ yín ò da, nǹkan burúkú láyé mọ̀ yín mọ́, àwọn ọmọ kan máa sá padà lẹ́yìn yín pátápátá ni. Lọ́rọ̀ mọ̀ pé nǹkan tẹ́ ṣe fún Súrì tẹ́ ṣe fọ́sídárì ẹ̀ ti máa padà ṣe fáwọn náà lọ́la. Ẹ mọ́ tẹ́ ń tẹ̀lé Ṣèyí Mákindé tẹ́ bá fẹ́ yà wèrè ẹ jẹ́ kúrò lẹ́yìn ẹ̀ tó máa dìmọ́líṣì lè tẹ̀yìn náà ojú yín máa clear. Ó lágbára o ó padà dìjọ́ wo fídíò ẹ rí i pé ó gbẹnu tán báyìí. Kí ló dé ṣé ààrẹ ń ṣe ni abẹ́ rẹ́rìn abẹ́ ewúrẹ́ tí ẹ ṣe ń bẹ̀ torí Saheed Ire ó bò fún gómìnà Ṣèyí Mákindé o, ó lágbára ó gbẹnu tán o. Ó padà dìjọ́ wo fídíò yìí kí lẹ́yìn náà rí sí i. Ò ṣe ó gba gómìnà lámọ̀ràn ni àbí ó bú gómìnà àbí kí ni ó yẹ kí gómìnà ṣe? Gbogbo olórí náà ẹ̀gbin náà ni àmì àkìtàn náà ni gbogbo olórí wọ́n gbọ́dọ̀ gbẹ̀gbin mọ́ra ni. So kò sí nǹkan kan náà ju wípé tó ibi tó bá yẹ kán ti ṣàtúnṣe kán ṣàtúnṣe. Ohun táyà náà bá fẹ́ sọ sí ẹ já pàdé ní comment section. Àná Ọlọ́run ní fi wá sílẹ̀ láìpẹ́ a ó padà wá ní àlàáfíà.